Ọlọ́run ló sómi dáfẹ́fẹ́. Àṣẹ Olúwa ló rán fèrè sánmọ̀. Àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá fún wa wí. Sátì àtò lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀. Máa jẹ́ ká sì wí káyé máa ṣe wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ̀ Ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kó là wá kó tún lájọ wá. ọmọ kí ó gbẹ̀rù ayé fẹ́ gbọ́yìn Ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò bùn yín kó tún gbà wá ọmọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alwazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé. Dámọ̀lọ́wọ́ ayátọ̀ṣe. Àforíjìn ló ń jẹ́sìn o káforíjìn ra wa kẹ́ni tó ṣẹ̀ má túbà èké nítorí Ọlọ́run. Àforíjìn ló ń bí ìfẹ́ o mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. Àforíjìn ló ń jẹ́sìn o ká lè ránú Ọlọ́run. Àforíjìn ló ń jẹ́sìn o Káforíjìn ra wa kẹ́ni tó ṣẹ̀ má túbà èké nítorí Ọlọ́run. Àforíjìn ló ń jẹ́sìn ìfẹ́ o mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. Àforíjìn ló ń jẹ́sìn o ká lè ránú Ọlọ́run. Tá a bá ń sọ̀rọ̀ àforíjìn dáa. Ẹ̀yin tẹ́ wọlé ẹ máa bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ bá mi share rẹ̀ kó lọ jìnnà. Ẹ bá mi like, ẹ bá mi comment. Ọba mi ó dá orí bòyín gbogbo ayé. Àmín. Ọmọ ìyá mi tá a bá ń sọ̀rọ̀ àforíjìn láyé. Àforíjìn ni nǹkan tó jẹ́ basis ẹ̀sìn. The bedrock of religion. The foundation in which religion is built is on forgiveness. Allah. Ọlọ́mọdé tó fi gbé ẹ̀sìn rẹ̀ tó jẹ́ pé foundation tó gbé ẹ̀sìn dúró lórí pé ká lè ra foríjìn Ọlọ́run ni. Allah. Mo mọ̀ yí pé iman ò ní foundation ẹ̀sìn. Bet àforíjìn ni tí gbogbo wa ń wá lórí gbogbo ẹ̀sìn. Pàápàá jùlọ nínú Islam. Allah. À ń kírun nítorí agbọ́lọ́ ń gbọ́ ká lè ra foríjìn Ọlọ́run. Allah. À ń kírun ká lè ra foríjìn Ọlọ́run. Allah. À ń gbààwẹ̀ ká lè ra foríjìn Ọlọ́run. Gbogbo ẹ̀ ló ní àdìsí tó jẹ́rìí ẹ̀. Allah. À ń yọ zaka ká lè ra foríjìn Ọlọ́run. A tún wá lọ ṣiṣẹ́ hájì bówó ṣe pọ̀ tó bí wàhálà ṣe pọ̀ tó yẹn gbogbo ẹ̀ ká lè ra foríjìn Ọlọ́run. Allah. Ìyẹn ń túmọ̀ sí pé ẹni tí bá ń ṣẹ̀sìn tí ò bá ní spirit of forgiveness ó yẹ ká yẹ̀ wò pé ṣé Islam ẹ̀ sọ pé àforíjìn ló ń jẹ́sìn o káforíjìn ra wa kẹ́ni tó ṣẹ̀ má túbà èké nítorí Ọlọ́run. Àforíjìn ló ń jẹ́sìn o mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. Àforíjìn ló ń bí ìfẹ́ o mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. Àforíjìn ló ń jẹ́sìn o ká lè ránú Ọlọ́run. Ọba tó dá yàtọ̀run ọba mi sọ ìdí tó fi ní ká máa foríjìn ra wa. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn tó wọlé ò tí ì tó. Èmi kì í fẹ́ dúró káwọn èèyàn dé ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nítorí àsìkò ni. Allah. Ẹ bá mi share rẹ̀ kó lọ fáà. Ẹ bá mi like, ẹ bá mi comment. Ọba mi ó dá orí bò yín. Àmín. Àwọn tí wọ́n máa ń flag ẹ bá mi dì wọ́n lọ́wọ́ mú. Àwọn tí wọ́n máa ń restrict viewers ẹ bá mi dì wọ́n lọ́wọ́ mú. Wá láti wá bẹ́ẹ̀ nìkan kan jà lénìí. Tẹ́ ẹ bá wo wákàtà àdá yìí wákà àlàáfíà ni pé àwa náà fẹ́ àlàáfíà a fẹ́ kíjà ó parí. Ìjà dẹ̀ ti ṣe tán tí ó parí àmọ́ pẹ̀lú condition. Ọba tó dá yàtọ̀run tẹ́ ẹ bá wọnú Quran more than 200 places
lọ́lọ́run ti pèrè ní inna Allaha ghafurur rahim. Inna Allaha ghafurul wadud. Ọlọ́run lèmi Ọlọ́run ọba tí ṣàforíjìn tó bá ṣàforíjìn fún yàn tán yóò tó wá máa ṣàánú tán. Al-Wadudu lòun Ọlọ́run ọba tí fi ìfẹ́ tẹ̀lé àforíjìn tọ́lọ́run bá forgive ẹ tán yóò wá sọ ẹ́ dẹni ìfẹ́. Ọ̀pọ̀ ní more than 200 places nínú Al-Qur'an. Tá a bá wò ó lọ tá a bá wò ó bọ̀ Ọlọ́run wá fẹ́ ká kọ́pì òun àwa ènìyàn. Ọlọ́run fẹ́ ká jọ òun níbi àforíjìn. Ẹ wò ó lápèjúwe tẹ́ ẹ bá wọnú Al-Qur'an tẹ́ ẹ bá wọnú hadith. Níjọ́ kan Ànábì jókòó pẹ̀lú àwọn sàhábà. Ànábì bá sọ fún àwọn sàhábà. Ànábì ní al-an yatlu alaykum rajulun min rijal al-jannah. Ànábì ní be watch out, be focused. Someone will soon pass before us. When you see the person, you should know that is one of the inmates of Al-Jannah. Is one of those who will reside in Al-Jannah. Is Al-Jannah is paradise highly assured. Ànábì ní arákùnrin kó kọjá ńsìn ẹ máa wò. Tẹ́ ẹ bá ti rí tó kọjá ẹ wò dáadáa, ẹ wò dáadáa. Àsọdájú àrídájú ń bẹ pé ọmọ Al-Jannah ni. Ọ̀kan nínú àwọn olóyè nínú ọgbà Al-Jannah lárákùnrin náà yóò kọjá ńsìn ẹ máa wò. Arákùnrin bá kọjá ní ìṣẹ́jú díẹ̀. Ìgbà tó dọ́dọ̀ Ànábì ọ̀sálámà sá Ànábì. Sallallahu alaihi wasallam. Òun náà jókòó ìṣẹ́jú díẹ̀ bí mùsùlùmí. Ìṣẹ́jú díẹ̀ ló jókòó ló bá dìde ló bá lọ. Àwọn sàábé wá bí Ànábì léèrè. Wọ́n ní sọ́kùnrin tó ń wí nìyẹn. Ànábì ní bẹ́ẹ̀ ni ẹni mo wí ló lọ. Sàábé kan bá dìde ló bá tẹ̀lé. Ó tẹ̀lé délé. Ó sálámà sí. Ọmọ ìyá mi nú ẹ̀sìn. Mo fẹ́ kó gbà mí lálejò ọjọ́ méjì. Ó ní kí ló lè ń bẹ̀. Ilé nílé Ọlọ́run kódà bó lóṣù kan. Ọ̀yá yàrá tó máa sùn ni lójú ẹsẹ̀ ó ti prepare oúnjẹ fún. Wọ́n jọ jẹun, wọ́n jọ kírun. Ó dalẹ́ oorun jọ gbé wọn lọ sí yàrá ẹnì kọ̀ọ̀kan. Ó dòru àlejò tó wá bá ó dìde yan náfìlà. Onílé náà jáde wọ́n jọ yan náfìlà. Onílé yan náfìlà rákà méjì lóru ó padà lọ sùn padà. Àlejò yan náfìlà látàlẹ́ dàárọ̀. Olùbẹ́ jọ́ kìíní jọ́ kejì nígbò tí ẹ̀ di jọ́ kejì àlejò yóò yan náfìlà lóru onílé yóò yan náfìlà lóru. Ó wá ń ṣe mọ̀ Ànábì dẹ̀ lọ́kùnrin yìí ọ̀kan nú ọ̀gá àwọn tí ó wà Al-Jannah ni. Mi ìbá kó máa ka Kùránì látàárọ̀ dalẹ́ yóò kà díẹ̀ tó bá sì ti kà á tó gbọ́n tó wà ń bẹ̀ yé ó tó jáde. Mi ìbá ọkùnrin yìí kó máa yan náfìlà látàlẹ́ dàárọ̀. Ó wá dijọ́ kẹta ọ̀rẹ́ wa ilé yá mo wá wádìí nǹkan kan ni mo wá make enquiry ni ìgbà tó kọjá lọ́dọ̀ wa Ànábì ní anta rajulun min rijalil jannah ọ̀kan nínú àwọn ará alẹ́ Al-Jannah ní ọ̀gá ní ọ̀là Al-Jannah kí ló ń ṣe fọ́lọ́n tó fi jọ́gà Al-Jannah. Arákùnrin ìwà rẹ̀rìn ó ló tètè sọ fún mi bá ti ṣàlàyé fún ẹ. Ó ní mo tẹ̀lé ayé Al-Qur'an ni ayé Al-Qur'an yẹn ni mo fi ń ṣe àkọmọ̀nà ayé mi. Kí n láyé Al-Qur'an náà yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. Ayé Al-Qur'an yẹn sọ wípé lọ́jọ́ tí owó ò ní ṣàǹfààní lọ́jọ́ gbèǹde kìyàmà ọmọ ò ní ṣàǹfààní ẹbí ò ní ṣàǹfààní kò sí tí ó wúlò níwájú Ọlọ́run níjọ́ náà illa man ata Allaha bi qalbin salim. Àfẹni tó bá bọ́kàn mi má déwájú Ọlọ́run. Ó ní bó ṣe rí mi yìí mi ò ń dìyàn sínú. Béèyàn bá ṣẹ̀ mí tó bá tọrọ àforíjì mọ́ màá ló tán tó bá tọrọ àforíjì tí n bá trust ẹ̀ màá tẹ̀lé òfin Ọlọ́run lórí pé ó yá jájọ ṣe dákun mọ́jà àjọ jàmọ́ jájọ tẹ̀lé òfin Ọlọ́run. Ó ní mi ò ń bínú oore èèyàn bọ́lọ̀ ń bá sóore fẹ́ni tó dé lẹ́yìn mi mo gbà bọ́lọ̀ ń dénú. Tí mo bá ń lé nǹkan títí tí n bá bá tó bá jẹ́ pé ni tí ò lè pẹ́ẹ́pẹ́ẹ́ ló kàn jókòó lójú kan náà lọ́lọ́run jẹ́ fi lé lọ́wọ́ mo gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́nù. Èmi kì í dìyàn sínú èmi kì í lẹ́mìí pé mi ò ní forí jìyàn. Ó ní mi ò ṣe nǹkan kan síwájú Ọlọ́run jù bá ń lọ. Tọ́rọ́ Ọlọ́run ti sọ yí pé ẹni tó bá bá ọkàn mi má déwájú òun ni ọ̀la. Ọlọ́run sọ pé ẹni tó kírun jù Ọlọ́run sọ pé ẹni tó gbààwẹ̀ jù
Ọlọ́run ò sọ pé ẹni tó yọ zakaju, Ọlọ́run ò sọ pé ẹni tó ṣe ájìjù, Ọlọ́run ò sọ pé ẹni tí ń pariwo Ọlọ́run o every minute illa man atallaha bi qalbi salim. Ẹni ó bá bọ́kàn mímọ́ déwájú Ọlọ́run òun ni ó là. Ìyẹn ló fà á tá a fi wá rí wípé nínú ayé a máa ṣẹra wa. Ó là sí ní ṣẹra wa kò possible. Àrínimọ́ni làkínimọ́ni, àsúnimọ́ni làwojú ara ẹni. Kò sí bá ṣe jọ gbé ta ní bára wájà kájà ká ní òní tán mọ́ òní ò bá làákà ìmọ̀. Kò bófin Ọlọ́run kó bá yàn jà kó wá níjà wọn ò ní tán láéláé. Ta ni ọ́ ta ló fẹ́ fi jọ lamá àfàòtù wàlám àkìdí aláàdín. Aratu nafsi min amil adawati. Aratu nafsi min amil adawati. Tẹ́ bá lọ wọnú Suratu Furqan verse 70 ọ̀rọ̀ náà ń sọ níbẹ̀ wípé Wa man kó tó kà yẹn Al-Qur'ani sọ láàyè kan ó yá kà yẹn náà illa man taba wa amana wa amila salihan wa amana wa amila salihan ó yá fa'ulaika yubadilu Allahu ẹ̀tún kò gẹ́tì àyà yẹn Suratu Furqan verse 70 illa man taba wa amana kì í ṣe wa amana wa amila salihan wa amila amala salihan ulaika yubadilu Allahu sayyi'ati ọ̀dọ̀ nílé tí wọ́n kà verse 70 kọ́ ló ń kà ìwọ kà verse 70. Illa man taba wa amana wa amila amalan salihan faulaika yubaddilu Allahu sayyi'atihim hasanatin wa kana Allahu ghafuran rahima. Verse kini yẹn verse 70 ọlọ́ni ẹgbọ́ illa man taba ẹni tó bá túbá. Ta ló sọ pà ní parí ìjà? Ta ló sọ pé ìjà ò lè tán? Bí wọ́n bá níjà ò lè tán ìwọ náà ó sì tán nú jà. Illa man taba àyàfẹ́ ní tó bá túbá tó ronú pìwàdà tó lòun ò ṣiṣẹ́ ẹbú mọ́ wa amilan amalan salihan tó wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ rẹ̀ dámi lóhùn. Fa'ulaika yubadilu Allahu sayyi'atihim hasana. Ọlọ́run láwọn wọ̀nyí làwọn tó jẹ́ pé gbogbo ṣẹ́ẹ̀bù tó bá jẹ́ pé ó túbá kò wá rìpíìtì aburú yẹn mọ́ kò padà síbi aburú yẹn mọ́ ulaika irú àwọn tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn yubadilu Allahu sayyi'atihim hasana. Ọlọ́run làwọn tó jẹ́ pé aburú tí wọ́n ṣe á yí padà á wàá sọ di rere. Gbogbo aburú tó ti ṣe níwọ̀n àgbà tó túbá tó ronú pìwàdà tí ò tún wá padà síbẹ̀ mọ́ tí ò padà síbẹ̀ mọ́ wa amilan amalan salihan tó wá ń ṣiṣẹ́ rẹ̀ kì í ṣe thumma amanu thumma kafaru thumma sidadu kufru. Ọlọ́run láwọn kan bẹ tó wọn ò ní gba tútú bá wọn thumma amanu àwọn tí wọn láwọn gbọ́ ló ń gbọ́ tí wọn ní mo ti túbá thumma kafaru wọn bá tún padà láàrin ìṣẹ́jú díẹ̀ thumma amanu wọn tún láwọn ti gbọ́ ló ń gbọ́ thumma kafaru wọn tún padà sórí iṣẹ́ ibi tí wọ́n ń ṣe thumma sidadu kufru wọn wá sí ó tún fẹ́ burú ju tàtẹ̀yìn wa lọ. Lan yaghfira Allahu lahum Ọlọ́run ló ń ní foríjì wọn láíláí. Ọba tó dá yé àtọ̀run ń ló sọ eléyìí pé mi ò ní foríjì irú ẹni bẹ́ẹ̀. Ó lóun túbá èmi Ọlọ́run wò ó tún padà sórí iṣẹ́ ibi wọn ó tún yá ó tún lóun ò ṣe mọ́ ó tún padà Ọlọ́run ní lan yaghfira Allahu lahum Ọlọ́run ò ní foríjì irú ẹni bẹ́ẹ̀. Ọmọ ìyá mi àlàáfíà dáa. Ta ni ò fẹ́ àlàáfíà? Kí ló dàbí kí gbogbo owó jọmọ rẹ́rìn síra wa?
gbogbo àwa tá ń bára wa jà yìí ibi gbogbo wa láti bára wa ṣe lẹ́yìn kó tó dàsìkò yìí ta ni ò wọlé ara wọn rí ta ni ò mọ̀yàwó ara wọn ta ni wọn ò jọ jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló wá fa ìjà àjàkú àfi kó ń kẹ́ni tó bá ṣe ń tí ò dá kó túbá ní tawbatan nasuhan ní tútúbá tí ò tún ní padà sẹ́yìn mọ́ ọmọ ìyá mi tó bá jẹ́ pé ẹ má bínú ẹ foríjì mi ẹ má bínú ẹ foríjì mi tó bá tán ọ̀ràn ẹ̀ṣẹ̀ ni kò ní sí adu kò dẹ̀ ní sí àkúbà nínú òfin Quran adu ni òfin kí ni òfin wá ṣe tí ò bá sí òkúbà fún ìjírọ́m ẹni tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tó dá ẹni tó ṣẹ̀ mi fẹ́ lu ọ̀daràn ẹni tó ṣẹ̀ kí ló dé tó Quran gbé òfin dúró lé lórí ẹ̀ kí ló dé tí ìjìyà ń bẹ fún tá a bá sọ pé ẹni tó bá ti sọ pé I'm sorry láì rí assurance tá a bá ti sọ pé ebo ti bẹ̀yìn tí ẹ bá ti mú àmúrọ̀bà déwájú ìjọba ẹ jẹ́ ká máa sọ fún ìjọba pé ìjọba ó ti ní ẹ má bínú èwo lẹ̀wọ̀n tẹ́ ẹ tún fẹ́ ràn lọ ẹni tó pààyàn ká sọ pé ìjọba ṣe bó ti bí àwọn ará ilé rẹ̀ ó ti ní wọ́n foríjì ọdún kan títí ń bẹ̀ wọ́n nìyí hábà kódà ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ lóhun ọ̀sẹ̀jọ́ mọ́ ìjọba ò wá ní àwọn lẹ́jọ́ táwọn ò bá ṣe wọ́n ṣe yẹn láti lè má jẹ́ kẹ́lòmíì ò tún repeat irú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe pé ìjọba ya ìkà but in order to serve a deterrent kó lè lé ẹlòmíì sẹ́yìn in order to scare other criminal ẹlòmíì tí ò tún fẹ́ ṣerú ẹ̀ kó lè rò lẹ́ẹ̀mejì kó tó ṣe tá a bá ní gbogbo ẹ̀ṣẹ̀ náà láàmú sáré dáwọ́ bò ayé ò ní lálàáfíà làmú àfa òtù wàlámù àkìdí àdáàdé ara tunafusi àmì àmìlẹ̀ àdáwàtì ara tunafusi àmì àmìlẹ̀ àdáwàtì. nínú nǹkan tọmọ Nàìjíríà tí a fi máa ń fíńgà ọpọlọ èèyàn ẹ̀sìn ló jẹ́ kan kí ló dé tẹ̀ fẹ̀sìn tan àwọn èèyàn. wàlámù àkìdí àdáàdé bibadil kitabi wa takfuruna bibadin kí ló dé tẹ́ gba apá kan Kùránì gbọ́ ẹ wà lòdì sí apá kejì Kùránì ní ẹ ṣàforíjìn ó lámẹni tó ṣẹ̀ kó wà sincere pẹ̀lú títọrọ àforíjìn rẹ̀. mo kọjá ẹni téèyàn lè fẹ̀sìn fúùlù kì í ṣe irú mi mo kàwé mo kéwú mo lajú mo rìn káàkiri ayé ọ̀pọ̀ nǹkan tí ò yé ẹni tó fẹ́ fẹ̀sìn tó fẹ́ fi fíńgà ọpọlọ mi tó fẹ́ brain drain mi ó yé mi jò ń gan lọ. ìgbẹ̀yìn láláyò ta ló ní ká má parí ìjà á parí ìjà yóò tán wàláì kò síjà téèyàn ọjà lọ títí láì ọmọ ìyájọ ni wàá á parí ìjà yìí ń jọ kan àmọ́ o ẹni tí ó bá parí ìjà kó wò dáadáa Ọlọ́run sọ ìtàn kan nínú Al-Qur'an àyà Qur'an pọ̀ nù tí mo fẹ́ sọ lẹ́nìí tí máa dẹ̀ máa sọ chapter rẹ̀ àti fẹ́ẹ̀zẹ̀ kọ́mọ̀ jẹ́ pé mò ń parọ́ ni àwọn kan ni wọ́n ṣẹ̀ wọ́n ṣẹ̀ Ànábì wa Muhammad wọ́n ṣẹ̀ mùsùlùmí wọ́n ṣẹ̀ Islam wọ́n ṣẹ̀ Ọlọ́run tó dá wọn wọ́n wá kóra wọn jọ wọ́n wá bá Ànábì pé àwa la wá rẹ̀ yín jẹ àwa la wá jẹ ẹ̀yin mùsùlùmí lógun lákọ̀ọ́kọ́ a sì wá tọrọ àforíjìn ẹ̀foríjìn wa a tún gbógun wá lẹ́ẹ̀kejì but eléyìí a wà sincere a fẹ́ tọrọ àforíjìn kó tán bẹ̀ ni o Ànábì foríjìn wa bó ṣe wà ní Suratul Anfal verse 10 Ànábì a wá tọrọ àforíjìn má jẹ́ ká jagun mọ́ má jẹ́ kí wàhálà ó ṣe mọ́ ẹni tó bá takò àyà Kùránì nínú wa a jẹ́ pé kèfèrí ni ẹ wá wo ohun tí Ọlọ́run wá sọ fún Ànábì kí Ọlọ́run wá sọ ní Suratul Anfal verse 10. wa imma takhafanna min qawmin khiyanatan. wa imma takhafanna min qawmin khiyanan. Ànábì àwọn tẹ́ ẹjọ́ fẹ́ ṣe yìí tó o bá ń bẹ̀rù pé wọ́n padà ṣe jàǹbá fún ẹ ò ń bẹ̀rù pé wọ́n á padà ṣe jàǹbá ó trust wọn ìwọ Ànábì ti fẹ́ kíjà ó parí ó fẹ́ kó gun ọ̀sẹ̀lẹ̀ mọ́ àmọ́ ó trust wọn kí ni Kùránì wá wí. fambidh ilayhim ala sawa. Suratul Anfal Quran chapter 7 àbí 6 Anfal
chapter 7 or 6 dá mi lóhùn. Ó ṣẹ̀ṣẹ̀ ń check ni. Suratul Anfal. Ọlọ́run ní imma takhafanna tí Ànábì bá ń bẹ̀rù. Chapter 8. 7 or 8 náà ni mo pè alhamdulillah. Chapter 8 tó tẹ̀lé A'raf. Ó ní tí Ànábì bá ń bẹ̀rù pé wọ́n ṣe jàǹbá fún ẹ. Fambili ilayhim ala sawa. Kiri Ànábì gbé ìwé agreement, ìwé òfin agreement, gbé ìwé agreement sílẹ̀ báyìí. Inna Allaha la yuhibbul kha'inin. Ọlọ́run ní Ànábì ní ìfẹ́ràn oníjàmbá o. Ẹni tó o bá ń bẹ̀rù pé tẹ́ ẹ bá parí ìjà tán yóò ti ẹ̀yìn gbérù ẹ̀. Ànábì má dá lóhùn o. Jẹ́ ẹjọ́ sáyìn ìwé. Kùránì ní kájọ sáyìn. Káwo kémi ọ sáyìn pé mi ò tún dojú kọ yín bájà mọ́. Kẹ́yìn náà sáyìn pé ẹ filẹ̀ Yorùbá lọ́kàn balẹ̀. Àyà Kùránì nífa. Ọlọ́run ní mi ò fẹ́ràn gbogbo oníjàmbá ayé. Ó di àyà Kùránì 3 tí mo lò. Inna Allaha Ghafurur Rahim, gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀. Aláforíjì lọ́lọ́run. Kódà mo ti dá wákà kan kọjá. Foríjẹni tó ṣẹ̀ o kò lè rọ́nà lọ. Foríjẹni tó ṣẹ̀ kò lè ráyè ṣe. Àìláforíjì ó ń fẹ́ dá sẹ́yìn. Foríjẹni tó ṣẹ̀ kò lè ráyè ṣe. Foríjẹni tó ṣẹ̀ kò lè rọ́nà lọ. Foríjẹni tó ṣẹ̀ kò lè ráyè ṣe. Àìláforíjì ó ń fẹ́ dá sẹ́yìn. Foríjẹni tó ṣẹ̀ kò lè ráyè ṣe. Àwa ti ṣàforíjì, kò síjà mọ́. Níjọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ wàhálà yìí, ẹ mú fídíò kan jáde tí mo ti dárúkọ ẹnìkan tí mo dẹ̀ bá yé ẹ̀jẹ̀. Ẹ mú fídíò kan jáde tí mo fi búlì mùsùlùmí tàbí kírísítẹ̀n tàbí oníṣẹ̀ṣe. Ẹ mú fídíò náà jáde. Tí ì ṣe pé mo sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí láì bá yé ẹnìyẹn jẹ́. Ẹ mú fídíò yẹn jáde. Eléyìí tí mo sọ kọjá nípa ọ̀rọ̀ Ìyágànkú, mo sọ pẹ̀lú tọ̀nù pé só yẹ kó rí bẹ́ẹ̀. Ládùúrú dáadáa tó ti pa wá pọ̀, só yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ ìyá mi àti dọ̀rẹ́ àjàmọ́ àmẹ́ jẹ́ kájọ ṣàdéhùn, ọkàn wa ò balẹ̀ sí yín. Kí ni ò jẹ́ kọ́kàn wa ò balẹ̀? Ẹ̀yin tẹ́lẹ̀ ní da ilẹ̀ Yorùbá láàmú mọ́. Kò ìtọ́jọ́ kò tó sùn. Ìtí mo wí nílọrin ẹ ti confirm ẹ pé tírípù kan ìtó lè. Gbogbo ilé ìtẹ́ tó sọ àfáà tí ńlá pílẹ̀tì, àfáà tó gbẹ́nu sí ọyàn obìnrin, ìyẹn ò ní ìtumọ̀ sí irú wa. Kódà kéèyàn ó mú àsákàrí ọkùnrin kó dè mọ́ ara bọ́dì ẹnìkan kó gbé orí mi sí. Mi ò ní sọ anything lẹ́yìn kó ń tọ̀hún rẹ́wọ̀n he àtàwọn tí wọ́n jọ planet. Kò lè ṣe kí irú mi. Kì í ṣe irú mi nìyẹn ṣe. Gbogbo ẹ̀ ń sọ nǹkan tí ló dé tẹ̀ kì í change tactics. Ẹ ń búlì mi láti bí ọdún kan àbọ̀ nílẹ̀ yìí. Ẹ dẹ̀ rí pé mi ò change position mi. You still continue bullying. Àfa àdẹnulé ọyàn obìnrin and so what? Kódà bó fake wọ́n sọ fún ẹ pé mi ò dá pé yìí. Wa husnu ma yanalu fi amabalu fi mabali mustato. Ìgbádùn ọ̀kanù gbádùn tó ga jù láyé ní kéèyàn bóbìnrin lò pọ̀. Ànábì ní tá bá tún wá ń báyàwó wa lò á tún máa gbà ládàá. Kí ni special ń bẹ? Ìhòòhò obìnrin ló wà scary. Làwọn èèyàn pariwo ìhòòhò ọkùnrin ọ̀fẹ́ bó ń tọ̀ ń pọ̀ ọ̀fẹ́ bá polówó ọjà ni. Ẹ wá wò níbi tí ayé wa burú dé téèyàn ò fi gbọdọ̀ máa lánú sọ̀rọ̀ gbàùgbàùgbàùgbà. Ọ̀kan ló kọjá lọ. Ẹni tó wí jáde pé òun ó gbé òhò obìnrin ó padà lóhùn kọ́ lòún gbé. Bẹ̀tà ayé ò lè gbàgbọ́ tálíkì àwọn ọlọ́run èdè tó róhùn ló kọ́kọ́ wí jáde. Ẹ má máa fi nǹkan kéékèèké dẹ́rù bàrù wa mọ́. Àfáà tó bá jẹ́ pé ó ń retí káwọn èèyàn mú sàárà wá fóun kó tó jẹun lèèyàn lè firú yẹn dẹ́rù bà.
mi ò kí ń salára jẹ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ zone 2 ti ṣẹlẹ̀ tí ẹrú Ọlọ́run kan fi wáàsí tàn mí pé kí n wá ṣe wáàsí kan lájà tí mi ò lọ ẹrú Ọlọ́run yẹn ó ti rajà lọ́wọ́ mi rí ní 2021 ó ra lẹ́bì kan tá ń pè lómi tuntun abẹ́nìkan mákẹ́ẹ̀tì ẹ̀ ní ilẹ̀ ẹnu gbó ni ilẹ̀ 150,000 naira per acre lẹni tó ní lẹ́tà ilẹ̀ ẹnu gbó ni ẹni yẹn ló wá sọ wípé òun fẹ́ ṣe ìnáwó òun ṣàdúrà fún bí òun kí n wá gbogbo àwọn tí wọ́n fún nílẹ̀ ẹnu gbó yẹn wọ́n ń padà sá kúrò wọ́n wá ń kílèmù pé wọ́n àti ìfáwọn nílẹ̀ nítawà náà ń sọ fún wọn dò ní àárọ̀ yìí ní gbèsè rìsíptì ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọdẹ nù gbó níbi tó ra lẹ̀ sí ìṣó ń bẹ̀ àwa ìtalẹ̀ ẹnu gbóńjọ àwa ti bẹ̀rẹ̀ abẹ́nìkan mákẹ́ẹ̀tì yẹn ni 150,000 éka kan plọ̀tì mẹ́fà kéèyàn rà ní 150,000 aládàlú ti sọ ti ń tà kó tó tà nìṣó ń bi ilẹ̀ rẹ̀ ó lóun ọgbà owó lọ́wọ́ ta ni bọ́ ọ bá pariwo mi dé sánmà ò lè rí kọ́bọ̀ gbà mo lè ṣe sàárà 3 million mi lè jẹ́ kéèyàn rẹ̀ mi jẹ lórí 1 naira ò lè rí kọ́bọ̀ gbà nìṣó ń bi ilẹ̀ rẹ̀ wà àmọ́ débẹ̀ bàbá lagbó títí àpàdà kan bẹ̀ arákùnrin yẹn òun náà ló tó wá lóun ṣe nǹkan kí n wá tán fẹ́ fi tàn mí jáde kúrò ní police station zone 2 láti ọjọ́ tó ti ṣẹlẹ̀ ẹ lè gbúrò pé mo lọ ṣe wáàsí kan lẹ́kọ̀ọ́ àfi wáàsí tó bá jẹ́ páwọn èèyàn tí ń súnmọ́ mi dáadáa gbogbo wáàsí Èkó mo cancel ẹni èlò ni mo ń gbà bí wáàsí mo write off everything pé mi ò ṣe wáàsí lẹ́kọ̀ọ́ mọ́ àfẹni tó bá súnmọ́ mi ká má lọ tẹ̀yìn gbèrú mi náà ni agbára wa gbọ́ náà ni gbogbo ìyàlẹ́ ọ̀ká àwọn obìnrin jọ ó ń ṣe matchmaking ó ń ṣe kínní ibo Kùránì tí ibo làdíìsì ṣe wí tí bá rí obìnrin tó wù mí nínú àwọn tí wọ́n ń ṣe matchmaking Kùránì wo ló ní kí n má fẹ́ mi ò fẹ́ ni òfin Ọlọ́run ò dè mí lórí ẹ̀ a bẹ̀rẹ̀ matchmaking wa ní 2017 nígbà tó di 2018 ẹbí aláyọ̀ group yẹn àwa la kọ́kọ́ ṣe the first mass wedding nílẹ̀ Yorùbá a máàchì 200 ọkọ àti ìyàwó ọkùnrin 100 ìyàwó 100 tàbí 50-50 mi rántí mọ́ lọ́dún náà ó wà lórí Google News lọ Google rẹ̀ yóò gbé jáde bàbá ìmáàmù àgbà alẹ̀ Ìbàdàn tó níyì bàbá gbọ́tọmọ kékeré àwọn ní kó gbogbo káńsù lẹ́yìn tí a wá bá wa jọyìn ọkọ àtìyàwó ńjọ́ náà ayẹyẹ ńlá lọ́jọ́ náà nílùú Ìbàdàn láti ọdún yẹn àmọ́ kò sọ́dún tá kì í jọyìn àwọn èèyàn tó lé 200 bẹ̀tà àmọ́ ṣe láyẹyẹ mọ́ torí majority àwọn tá a ṣayẹyẹ yẹn fún náà complain pé àwọn èèyàn máàkì àwọn ní ò jẹ́ ká ṣe láyẹyẹ mọ́ gbogbo ohun téèyàn bá ń ṣe àwọn kan fail àwọn kan succeed bọ́lá ń ṣe dáyé nìyẹn èló ni 5,000 naira tá ń gbà lọ́wọ́ ní matchmaking just 5,000 naira tẹ́nìkan wàá sọ pé mo ń gbowó lọ́wọ́ èèyàn 50 aláwòde 5,000 ọ̀nà 1 million aláwòde ẹ̀ kí ni mo fẹ́ fi ṣe à ń gba 5,000 yẹn to let them serious kó má jẹ́ pé ni tí ò serious ni ó yọjú tó bá dẹ̀ san 5,000 yẹn lẹ́ẹ̀kan ìbá àsọdún mẹ́ta ló tó rọ́kọ ló tó ríyàwó they continue searching for the person just to let them realize that it's a serious something kò ń ṣe nǹkan àwàdà lọ́jọ́ tá a dẹ̀ ti ń ṣe àwọn kan succeed bí 80% ló succeed bí 20% fail ẹlòmí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ẹlòmí oríyàwó tiẹ̀ ń bẹ̀ nítorí ipá àkọ́mọ àmọ́ majority rí tiwọn ìkan ṣẹlẹ̀ ní 2022 arábìnrin kan ó ti rọ́kọ tiẹ̀ wọ́n ti dájọ́ ìgbéyàwó sọ́nà ọkọ tó fẹ́ ṣèyàwó is a pharmacist ọmọ Òkè Ògùn ni ó ní pharmacy shop ńlá tó tóbi nílùú Ìlọrin ọ̀kan nínú pharmacy shop tó tóbi jù nílùú Ìlọrin ni inú obìnrin dùn pé ọlọ́mọ kẹ́mi inú tiwa náà ń dùn wọ́n yọjú sílé àwọn ìyàwó ó kù kan ṣègbéyàwó ó kù bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì àwọn ará abroad wálé nítorí ìgbéyàwó
ní àwa wádìí pé ẹ ti ẹ̀gbọ́n náà fámìlì wo láti fẹ́ lọ gbéyàwó ní àwa sọ fún ẹ pé fámìlì lágbájá láti fẹ́ lọ gbéyàwó nìbàdàn làwọn fámìlì yẹn bá ní Abadan. That was in 2022 láyé kò ní ṣẹlẹ̀ ẹni ó wá láti Amẹ́ríkà ó fa tíkẹ́ẹ̀tì ẹ̀ kíá ó padà ẹni ó wá láti UK padà mo pò yọ̀dọ̀ bàbá wa ibà kìsí tẹ́ ń bẹ́ẹ̀ dè ní Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun Àmín. pé bàbá ẹ bá mi dá sọ̀rọ̀ yẹ dákun ẹ bá mi bẹ̀ wọ́n ọ̀tọ̀ lẹni tán bínú ìbínú ẹni tán bí yìí kò yẹ kó kan ẹni yìí bàbá wa sọ̀rọ̀ kan bàbá níta bá ń bẹ láyé ẹja máa gbìyànjú ká má bàjẹ́ ju bó ṣe yẹ lọ wọ́n láwọn èèyàn yẹn láwọn ò gbà wọ́n láwọn ò gbà la bá fi ọ̀rọ̀ yẹn lẹ̀ látijọ́ náà ìyẹn jẹ́ ọ̀kan nínú tó fail nínú matchmaking wa la máa fa otu. Wala muakhidi ala. ẹ wá dákun sáwà la kọ́ sí ẹ̀. Aratu nafusi yami amili adawati. Aratu nafusi yami amili adawati. àwọn obìnrin kan ti ní lock lórí matchmaking wa mo lè ka up to 40 àwọn tó ń bẹ ní UK mo lè ka up to 50 àwọn tó ń bẹ ní US ti Nigeria àti ní tó kọjá 1000 tá a ti join. We have the record bẹ́ẹ̀ tí a ń sẹ́ni tí ó máa kí wọn tán tí ó máa tọ́jú bọlé wọn kí lẹ̀ ń ṣe nǹkan kan ń bẹ ìyẹn ó máa túmọ̀ sí pa ní nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ wọn ni à ń ṣe nítorí ìtọ́lọ́ọ̀ nítorí ìtànàbì ni. Lama fautu wala muakhidi ala de. Aratu nafusi yami. Quran chapter 24 verse 22. Aratu nafusi yami. Amili adawa. Ọlọ́ni wala ya'tali ulul fadli minkum. Wala ya'tali ulul fadli minkum. والساعة أن لا يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبوا أن يغفر الله لكم والله غفور رحيم. Ọlọ́run ní wàlíyáfù ẹni tó ṣẹ̀ ọ́ mójú kúrò fún un. Wàlíyáfù. Ẹ ṣàmójú kúrò fẹ́ni tó bá ṣẹ̀. Wàlíyáfù wàlíyásfáwù. Ẹ foríjìn ẹ mójú kúrò tó bá ti bẹ̀bẹ̀. Tó bá ṣẹ̀ tó bá dẹ̀ ti rí pọ́kàn yín balẹ̀ pé kò ní jàǹbá yín. Ẹ wá Ọlọ́run wá táyà foríjìn mọ́ nǹkan kan. Aláàtú ìbúna. Ọlọ́run ní sẹ́yìn náà ò fẹ́ kí n foríjì yín ni. Ebe yìí náà ń wá foríjì lọ́dọ̀ mi. Ìyẹn ṣe déédéé tí bàbá wa Alfa ńlá tí wọ́n sọ. Ó ní ṣe bẹ́ẹ̀ yìí náà ń wá foríjì lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin náà ń wá foríjì ẹ̀yin náà ẹ ṣàforíjì. Àwa náà ṣe tán a fẹ́ ṣàforíjì a ti ṣàforíjì tipẹ́tipẹ́ àmọ́ kan wa ò balẹ̀ ọkàn wa tí ò balẹ̀ yẹn ńlá fi ń pèpè pé ẹ dákun ẹ jẹ́ àjọ tọwọ́ bọ̀wé gbogbo kéṣìṣì tó wà ń kóòtù ẹ jẹ́ withdraw gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà kó má kù kankan lẹ́yìn gbogbo àwọn tẹ̀yìn ti gbé lọ kóòtù tipẹ́ tí wọ́n jẹ́ ẹni tí ò lágbára tí wọ́n lè pariwo síta bíi tiwa kéèsì ẹlòmíì ti lọ ọdún 3 ọdún 4 ní kóòtù ẹ ti withdraw rẹ ẹ já withdraw gbogbo eléyìí náà mùsùlùmí ni wọn àfáà ni wọn ẹ já náà withdraw tiwa náà kákẹ́ ògbà gold kó withdraw tiẹ̀ kí mọ́ríkàsì ó withdraw tiẹ̀ Ògo Ìlọrin ká withdraw tiwọn àwọn bàbá wa tatúni àtàwọn tó kù kí gbogbo owó withdraw cases àfáà wa Adégúnwà Làbáíkà di Christ kó náà withdraw tiẹ̀ kí gbogbo ọjọ́ wa gbé lálàáfíà kó sí tó dùn bí àlàáfíà tá a bá lè foríjìra wa ẹni tó bá lẹ́mí àforíjìn ẹ̀mí wọn máa ń gùn láyé ẹni ó bá lẹ́mí àforíjìn wọn yìí ní BP ẹni tí bá ń foríjìyàn inú wọn máa dùn gbogbo gbà ẹni tí bá ń foríjìyàn kò ní waste owó ẹni tí bá ń foríjìyàn
dignity ẹ̀ yóò ga láàrin àwọn èèyàn providing tẹni tí wọ́n fẹ́ ṣàforíjì fún tí ò bá jẹ́ni tí ń bà wọ́n lẹ́rù. Ọlọ́run fẹ́ kó smart láyé, Ọlọ́run fẹ́ kó gbọ́n, foríjì àwọn èèyàn kan bẹ tó foríjì tó kàn páàkì wọn, àwọn kan bẹ tó jẹ́ pé we can only forgive but we can't forget, àwọn kan bẹ nú ayé bẹ́ẹ̀. Oríṣi méjì la foríjì lẹni tí ń tọrọ àforíjì, ẹni tó wà sincere àtẹni tó wà trickish. Àwọn kan ní tàn Sayyidina Ali lórí àforíjì, wọ́n tàn Sayyidina Ali tàn wọ́n tẹ̀ ìgbé ogun wọlé wá bá Sayyidina Ali. Àwọn kan nìyẹn ìtàn kọ́ wa lọ́gbọ́n, ìtàn jẹ́ ká mọ̀ tó ti ṣẹlẹ̀ lọ. Ìyálé umuru kàmá ṣáàdìtà duwalu. Masarau zamanu saati azimanu. Masarau zamanu saati azimanu. Ẹ má kíní kan dájú, kò dùn mọ́ wa bí ṣe ń lọ. Ọmọ ìyá ń dọ̀tá, olólùfẹ́ ń dọ̀tá. Irú society báyìí kì í ṣe society tí Ọlọ́run máa ń fẹ́ wò. Ìyálé umuru. Ẹ jẹ́ a jọ parí ìjà yìí. Kàmá sábìtà duwalu. Masarau zamanu saati azimana. Asimanu. Masarau zamanu saati azimanu. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú Al-Qur'an. Bẹ́ẹ̀ ẹgbẹ̀rún bá ń bára wọn jà, táwọn kan bá láàjà mọ́, kò túmọ̀ sí pé àwọn tí wọ́n láwọn ò tí gbà kò sọ wọ́n di criminal níwájú Ọlọ́run. Tẹ́ bá lọ wo Quran chapter 2 Suratul Baqarah verse 249, wọ́n fẹ́ lọ sógun pẹ̀lú Tọ́lútà. Ọlọ́run wá ní rẹ̀ Tọ́lútà, àwọn tẹ́jọ́ lọ fèsì ogun yìí majority wọn tẹ̀lé tọkàntọkàn. Èmi Ọlọ́run wọ́n dán yín wò, tó o bá fẹ́ mọ̀ màá gbé ìdánwò kan wá. Ẹ kan odò kan lójú ọ̀nà, Quran chapter 2 verse 249. Tẹ́ bá kan odò yẹn lójú ọ̀nà, ẹ gbọ́dọ̀ mu omi odò yẹn o. Falamma fasala O smart, ibi tí mo dé ló sáré lọ. Ẹ gbọ́dọ̀ mu omi odò yẹn o. Illa man tarafa, àfẹni tó bá jẹ́ pé òǹgbẹ́ngbẹ́ ó kàn bú díẹ̀ ọ̀dà ẹnu ó tún gbọ́ kúrò. Ẹ gbọ́dọ̀ mu omi odò yẹn. Illa man tarafa urifatan biyadi. Wọ́n sọ bẹ́ẹ̀, Ọlọ́run wá dẹ òǹgbẹ́ sí wọn, òǹgbẹ́ wá dé, tráyà dé, fìtínà dé, ara ni wọ́n. Déédéé ìgbà tí wọ́n kan odò lára ni wọ́n. Àwọn kan bá ní ṣe bọ́lọ̀ ti ní. Wọ́n bá ní ṣe bọ́lọ̀ ti ní ká mu górfà kákan mu gẹ̀ẹ́ kan nínú ẹ̀. Ẹ jẹ́ àmu gẹ̀ẹ́ kan. Wọ́n bá dẹnu dé omi, àfìgbà wọn mú mi yó. Àwọn kan wọ́n mú mi yó, wọn lè dìde mọ́. Ojú kan náà ni ẹ jókòó sí bí ẹ ti ẹ fẹ́ lójú ogun, omi yẹn ti dàdánwò sí wọn lọ́rùn. Àwọn kan kàn fẹnu sí díẹ̀díẹ̀, wọ́n mú díẹ̀díẹ̀, wọ́n dẹ̀ tẹ̀síwájú. Ọlọ́ni rẹ̀ Tọ́lútà ìṣó lójú ogun. Àwọn tí wọ́n fẹ́ bá ọ jagun la dá padà. Ọ̀tọ̀ ní tí ń bá bọ̀. Àwọn tí ń serious láti bẹ́ẹ̀ jagun, wàá rí pé wọ́n ní mu kankan bí omi yẹn. Kí là ń jẹ tí ò ní tán? Ìyẹn ní Quran chapter 2 verse 249. Ó wá ní ogun là ń lọ ọjà yìí, àwa tá ń lọ jagun mà ti kéré. Àwọn kan mà ti padà. Bó láṣẹ wín ní Gòláyàtì, bó láṣẹ wín ní Jálútà. Ẹni tí ìmánì ń bẹ lọ́kàn rẹ̀ wá sọ pé ká mi fi akínkọ́lé ìlà galaba ti fi abáńkẹ́tì rọ̀ ìdílé láì. Mélòó lógun tó jẹ́ pé èèyàn díẹ̀ ni ó ja ogun yẹn parí tí wọ́n dẹ̀ wín ní ogun. Ọmọ ìyá mi, mo kẹ́kọ̀ọ́ kan nínú ìgbésí ayé Akéwùgbà Gold. Àwọn tí ìgbà tọ́rọ̀ kidnapping ṣẹlẹ̀ ń jọ sí. Ìyẹn wà nínú wọ́n nìkan tí mo fẹ́ fi síta. Àwọn èèyàn fi ọ̀rọ̀ kidnapping, wọ́n fi ń kó mi lómi ọbẹ̀. Kidnapping jọ sí. Wọ́n ti mọ̀ yí pé mi ò kí ń ṣàìmoore fẹ́ni tó bá ṣoore fún mi. Téèyàn bá ṣoore fún mi, mo máa ń dẹrú fẹ́ni tó bá ṣoore fún mi ni. Ẹni tí ò yẹ ń kí, màá kí. Ẹni tí ò yẹ wá lọlé, màá wá lọlé. Ẹni pé ìwọ náà ṣe mí lóore, ìwọ náà dúró tì mí. Ọwọ́ di pé tẹ́ni tí ẹ bá ti ṣẹlẹ̀, tá a sì bọ́ ọjà sọ̀rọ̀ kidnapping.
ó tó gẹ́ mo ti kí òǹkálukú jọ mo ti dúpẹ́ lọ́wọ́ òǹkálukú mo ti sá lóore fòǹkálukú kẹ́nìkan kan tó mọ ẹni tí ò bá fẹ́ rú ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́mọ̀ tó rán mi létí yẹn máa ń torí ìtọ́lọ́ àwọn tí ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ kidnapping wọ́n pọ̀ gan ṣé mùsùlùmí ni màá kà ní àbí christian àbí traditionalist gbogbo èèyàn lọ́jáde tí wọ́n bá mi fohùn rere bẹ Ọlọ́run èèyàn mélòó ni ọmọ wa sọ̀rọ̀ kidnapping tí mo ti gbàgbé èèyàn mélòó kí ni nǹkan tí mo sọ débẹ̀ mo wá dé kóòtù níjọ́ náà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ case mo á sọ fún adájọ́ ní baba Justice Abbas tí wọ́n ti return sí Ọlọ́run ṣàlékún dáadáa fún wọn wọ́n wá béèrè wọ́n ní àwọn rí mi ní kóòtù kí ni mo fẹ́ mo ní mo wá sọ̀rọ̀ kan ni àwọn ọmọ ìyá mi tí wọ́n ń bẹ ní prison látijọ́ ìtẹ́ fẹ́ bẹ̀rẹ̀ case wọn léni I want to withdraw the case I will not be a party to the case again gbogbo wọn wojú ara wọn mo ní sir my lord I have many reasons ọmọdé làwọn people yìí kò sẹ́ni tó ti wọ 30-35 nù wọn they are still at their tender age kí ni mo fẹ́ gain níbi kí n rán wọn lọ sẹ́wọ̀n wọ́n sì lè change wọ́n lè padà sí dáadáa mo wá sọ̀rọ̀ kan tó wá Ọlọ́run fi ọ̀rọ̀ kan sí mi lẹ́nu tó mú mi dé jáde lójú àwọn èèyàn kóòtù ńjọ́ náà mo wá sọ pé àwọn tẹ́ ń rò pọ́n ṣe bí fún mi yìí I also hold them appreciation. Supposing when they kidnap the children, they kill them, what will I have to argue over today? My brothers, I hold you appreciation. Thank you very much for saving the life of my children. Supposing you've sold them off to unknown land, what will I have to argue over today? You've done me good, but you don't know. I forgive every one of you, here and hereafter. Mo de bí Ọlọ́run mo forí jìn yín bẹ́ẹ̀ bá ti pa mí lọ́mọ tàbí ẹ tà wọ́n dànù kí ni mo fẹ́ argue lé lórí mọ́ ibẹ̀ yìí náà lẹ dúró yìí mi ìbẹ́ lọ́n ká ẹlò ẹ̀wọ̀n mo fẹ́ràn yín fa lọ́jọ́ iwájú tẹ́ ẹ bá níràn lọ́wọ́ tẹ́ ẹ rò pé mo lè ṣe ẹ approach mi máa ṣe mo fẹ́ràn yín mo forí jìn yín láyé àtọ̀run baba Justice Abbas wọ́n dákẹ́ lọ bí ìṣẹ́jú 5 baba wa ní ẹgbẹ́ àga sheik ẹgbẹ́ àga wọn wá sí orí pèpele adájọ́ ẹgbẹ́ síwájú kíni pèpele adájọ́ ẹjẹ́ fún wọn ní ọ̀nà mi ò expect eléyìí mo dẹ̀ wà highly impressed ẹ wá wo oore tó wà níbi àforíjìn kẹ́ ẹ lè mọ̀ pé a fẹ́ àforíjìn oṣù kejì lẹ́yìn ìgbà tí wọ́n sẹ́ẹ̀tì àwọn ọmọ ìyá mi yẹn tí wọ́n sẹ́ẹ̀tì wọn free ibi tí wọ́n kó wọn sí Lábólongo lọ́yọ̀ọ́ jẹ́ bírèkì ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n bírèkì jẹ́ àwọn ẹlẹ́wọ̀n tó wà ń bẹ̀ àmọ́ bí wọ́n ṣe jábẹ̀ àwọn ẹlẹ́wọ̀n fọ́n jáde ẹ dákun tí n bá forgive wọn ní táìmù yẹn tó fi di pé wọ́n lọ já àwọn kan lọ já ọgbà ẹ̀wọ̀n ṣe ẹ lérò pé màá sún Ìbàdàn jọ̀hún ìgbé àǹfẹ́wé torí ẹni tọ́ràn mọ́ lóko gẹ̀dúkò náà mọ́ sùn olùwọ́ ti sáde Ghana kó tó mọ̀ kó ti kó Nàìjíríà mo sọ ilé kìí ṣe pé mo fi proud we have spirit of forgiveness tí n bá kàyé nǹkan tí mo ti foríjì àwọn èèyàn láyé ẹlòmíì ọ̀fẹ́ sọ pé sórí ọkùnrin yóò dàrú we have spirit of forgiveness but a ní ṣe bẹ́ẹ̀ a fẹ́ kí àdéhùn ọwọ́ ẹjẹ́ àjọ tẹ̀lé ní tí Quran wípé wa in takhafana min qawmin khiyana tó bá bẹ̀rù jàmbá pé wọ́n lè fi sí ẹ fambiri ilayhim ala sawa ẹgbẹ́ ìwé àdéhùn ìwé agreement ẹgbẹ́ kalẹ̀ ẹjọ́ tọwọ́ bọ̀wé pàjọ ní faradẹ́ra wa mọ́ ìyẹn la fi arrive at 2 conditions gbogbo ẹni tí ń sọ pé àfẹ́ foríjìn ẹ̀yìn àwọn bàbá tẹ̀ ń bájà ìbá àwọn ti foríjìn àwọn bàbá pọ̀ o báwọn bàbá yẹn ṣe pọ̀ tó èyí tó mátà jù ní bàbá àwọn Mudiru Markaz àfihàn wà rọ̀ ha tí bàbá bá sọ pé about turn nísìn gbogbo owó jù tọwọ́ wà lẹ́nu ìdí nìyẹn tá a fi sọ wípé ẹ gba condition méjì yìí kálàáfíà ó lè jọba torá trust yín ẹ̀yin náà lè lo condition méjèèjì yìí tá a copy ẹ̀ lọ́dọ̀ yín tẹ́ bá wòye gbogbo tí ń ṣẹlẹ̀ yìí
ọ̀rẹ́ mi dáadáa ṣe Jackman Hafidhahullah ọlọ́run kó ṣàlékún oríire fún àfa Jackman àfa wáyẹsẹ̀ àlùnáka ọlọ́run kó ṣàlékún àlùbáríkà fàáfà ẹ rí i pé wọ́n lè dá sí gbogbo ọ̀rọ̀ tó ń lọ yìí mọ́ ìgbà tí wọ́n sẹ̀yìn ẹ̀yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ ọdún tẹ́lòmíì lọ rìmáìndì tẹ́lòmíì dé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ wá gbèwé àdéhùn kalẹ̀ pé ẹ wá sáyìn fún wa pé ẹ ní bá wa jà mọ́ àwa náà sì ní bá yín jà wọ́n sì tọwọ́ bọ̀wé àdéhùn ní kóòtù ní kì í sọjọ́ kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àwọn méjèèjì tọwọ́ bọ̀wé àdéhùn ẹ lè gbọ́kàn méjèèjì ọ sọ̀rọ̀ lórí gbogbo fracas tí ń lọ yìí nítorí àdéhùn tí wọ́n tọwọ́ bọ̀ kí ló dé tẹ́wọ́ kẹ̀yìn tẹ̀yìn ọ̀fẹ́ tọwọ́ bọ̀wé àdéhùn arẹ́dì láti dúró tì yín ní court adẹ̀ lè búra fún yín pé ọlọ́pàá kankan ò ní arrest yín kò sí aburú kankan tí ó ṣe yín níwọ̀n àgbà tó jẹ́ pé ń jọ tàwọn èèyàn tiwa náà tẹ̀yìn kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ fún ẹ fara ni wọ́n ń jọ tí wọ́n lọ sáyìn àwa náà ò ní fara níyìn náà ọkàn wa ò balẹ̀ sí àforíjì tẹ tọrọ ọkàn wa ò balẹ̀ ọkàn ilẹ̀ Yorùbá ò balẹ̀ ẹni tí ń jà fúnra ẹ lè fi wé àwọn tí wọ́n ń jà fún ìlú ní gbogbo wa àwọn Ògo Ìlọrin bàbá Bariga bàbá wa Mudiru Markaz Jamiu Adégúnwà tèmi cases mẹ́rẹ̀ẹ̀rin yẹn ìlú là ń jà fún ẹlòmíì ń jà fúnra ẹ nínú wa náà bẹ́ẹ̀ níta ń jà fún lọ́jọ́ iwájú ilẹ̀ Yorùbá wọ́n ti sọ Islam dẹ̀sìn wàhálà ẹ̀sìn fìtínà tẹ́nìkan kan ò bá gbéra ẹ̀ jáde bẹ́ẹ̀ mi ṣe gbéra mi jáde pé ẹ máa búlì mi so lọ wá sákàrí kan tó gùn torí bí rúlà lẹ́jọ́ so mọ́ mi lábẹ́ gbé bọ́ọ̀dì kan kọjá o kọ́ bẹ̀ pé àfáàní ní ṣe sì náà yìí ẹ wo bá sákàrí rẹ̀ ṣe gùn kò ṣe mí ní anything kò mú fún mi ànéjì mi ò torí ẹ̀ da ohun ṣẹ́jú kan mọ́jú màá sùn ní lásìkò oorun màá dẹ̀ jí lásìkò lẹ́yìn kí ló fà á ayé ti mọ ìtì bẹ ẹ má ṣàbúrú débi pé aburú ò ní níyì lọ́wọ́ yín mọ́ tẹ́ ẹ bá wí nígbà kan ẹ mọ iye èèyàn tí máa ń wò yín ni ẹ ka kọ́mẹ̀ntì táwọn èèyàn ń kọ sábẹ́ yín nowadays ni ìpè burúkú gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń bá wa kọ́mẹ̀ntì láti fi gbèjà wa Ọlọ́run ó máa gbèjà yín lọ́sàn-án ayé lóru ayé mùsùlùmí inú yín kírísítẹ́nì inú yín traditionalist inú yín gbogbo yín lọ́lọ́run ọba mi ó ṣàánú ẹ̀ ń gbèjà wa láì fún yín tọ́rọ́ láì fún yín kọ́bọ̀ láì rí wa rí gbogbo bí táwọn ọmọ yín bá wà láyé wọn máa pàdé aláàánú. ẹ jẹ́ àjọ ṣe àlàáfíà ìyẹn point number 1. Second condition tẹ́ ẹ bá wá lè ṣe yẹn ẹ wá lọ sí Markaz ẹ lọ sí Markaz lọ́dọ̀ bàbá Mudiru gbogbo wa gbà pé bàbá Mudiru bàbá wa ni wọ́n gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe níjọ́sí fún àfáàwọ̀ Abdulgafar ní Ìkáyé àti Ustaz Jamiu Adégúnwà táwọn náà wá tí wọ́n tọrọ àforíjìn tẹ́ẹ̀dẹ̀ ní ńgbà tẹ́ẹ̀ ti wáyìí lójú gbogbo ayé tẹ́ẹ̀dẹ̀ tọrọ àforíjìn ìrìàbù àǹtọ̀ntọ̀lọ́kà ẹ máa lọ àwa náà bá yín jà mọ́ bẹ́ẹ̀ ṣe fáwọn ọmọ ìyá wa méjèèjì ẹ̀yin náà wá sí yẹn ẹ lọ Markaz bàbá Mudiru ò ní mú yín lẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ lọ níjọ́ táwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń bẹ ọjọ́ táwọn ọmọ akẹ́kọ̀ọ́ kì í wá ń bẹ tí bàbá máa ń bẹ ní Markaz tí ẹ bá ti bẹ bàbá torí bàbá wà nínú ẹni tí tó lágbára ṣe látara wàhálà tẹ̀ dá sílẹ̀ Ọlọ́run ló dá bàbá padà sáyé fún wa kéèyàn sáré òdìdí ọdún 2 sọdún 3 kò ń ṣe nǹkan tó easy kì í ṣe nǹkan tó easy ọwọ́ tí wọ́n lérò pé ò ní nà ọwọ́ náà ẹsẹ̀ tẹ́ lérò pé kò ní ṣe fi rìn máa ó ṣe fi rìn ẹni tẹ́ ní yàgbẹ́ sára kiri bí wọ́n bá rí ń sìn yàrá òpó ọmọge ni wọ́n sọ fún bàbá Mudiru lọ́jọ́ wo ni ẹ̀mọ́ ní àǹkún ẹsẹ̀ àrí bí ọmọge ẹ̀rí bí kéèyàn tó gbé yín yàwó àánú Ọlọ́run ní lórí bàbá Mudiru Markaz ẹsẹ̀ kan nínú méjèèjì yẹn wàláhí tàláhí dùnmọ̀bìlá I will not be a party to any fracas. Kò sínú ayé mi kí n máa bá yàn jà lọ rẹ́rẹ́rẹ́rẹ́ báyìí bẹ̀tẹ̀ sún wa kàn gírí ni we are pushed to the wall and we have to fight back. Tẹ́ bá wá lè ṣe léyìí kò rẹ̀yìn nìyẹn. Let's continue. Money for money, naira for naira, dollar for dollar, power for power. Let's continue. Ẹ ti exhaust gbogbo tẹ́ lè lò. Lélẹ̀ táwo ò dẹ̀sẹ̀ kankan nínú ẹ̀.
bẹ̀tẹ̀ bá fi àlàáfíà ọmọ ìyá ni wá ọmọ ìyá ni wá ọmọ ìyá mi dáadáa bàbá Sheikh Imran Eleha Ọlọ́run kó ṣàlékún oríire mú kó ṣàlékún àlùbáríkà kó ṣàlékún fọkànbalẹ̀ ọ̀rọ̀ wà lábẹ́ tí mo sọ yẹn Ọlọ́run ní dá yín dá bùkátà yín o ẹ jẹ́ gbogbo wọ́jọ fọwọ́sowọ́pọ̀ àwọn ahlu sunna wal jamaa kọ́kàn wọn ó balẹ̀ pé ẹ ní àtàkì àwọn mọ́ àwọn ahlu sufiya kọ́kàn wọn ó balẹ̀ pé ẹ ní àtàkì àwọn mọ́ ọmọ ọba yẹn jagun bí ọmọ kìnnì kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní bó ń kálukú ṣe jagun ẹ jẹ́ àjọ gbé lálàáfíà ó wù wá kájọ gbé bí nǹkan yìí ṣe ń lọ yóò dùn mọ́ wa limithili hada yadhubul qalbi min kamadin in kana fil qalbi imanun wa islamu in kana fil qalbi imanun wa islamu. nítorí ìdí eléyìí ó ń ba mùsùlùmí torí ẹ bá pé nínú jẹ́ pé sáwa nìkan ni ìjà ojoojúmọ́ àmọ́ téèyàn bá ń jábọ̀ we are ready to lose the battle but not the war, or we are ready to lose the war but not the battle. War ni gbogbo ń tàn fà bọ̀ láti jọ yìí, battle ni kí la fẹ́ achieve. Ká wá dá wa kẹfà wá rí ẹrí ẹ tó bá yìí náà ká má wá rí nǹkan kan tá a fi sí ẹ̀rí kákan wá sọ pé ẹ̀yin náà la Gafuru Rahim ẹ máa lọ ká náà máa lọ ìpadàbọ̀ Abidjan tórótóró ni àmọ́ yín tírípù kan ètò lè wallahi afẹ́ràn yín o. Lama fọ́tù wàlámù wá rídì aláàdé. Tí mo bá ti forí jiyàn èmi kì í tó jiyàn sẹ́mi mọ́ Imam Shafi'i lórí bẹ́ẹ̀ kí ló fà á àwọn kan ni wọ́n ṣe Imam Shafi'i lẹ́yìn ìgbà tí wọ́n tọrọ àforíjì tán lama fọ́tù wàlámù wá rídì aláàdé. kí n tètè kúrò ń bẹ̀ torí pé ọ̀dà ń pé bá ṣe fóònù yóò ti lò ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo ẹni tí ń sọ pé ẹ lẹ́ni àforíjì ẹ wá gbọ́n tá Ànábì ṣe agbẹ́ arákùnrin kan ní Wahash òun lọ pa Sayyidina Hamza lójú ogun ó pa Sayyidina Hamza ó pa Hamza tán Hamza yìí ni ọ̀nkú Ànábì àìmọye ìyà tó ré kúrò lórí Ànábì pẹ̀lú agbára ẹ̀ sallallahu alaihi ó wá pa Sayyidina Hamza tó ti ọ̀bẹ bọ́ láyà ó yọ ọkàn rẹ̀ ó ń gé jẹ ó jẹ lẹ́nu kò rí pé mi ó túlẹ̀ ó tún tú sí bọ́dì Sayyidina Hamza ibẹ̀ ló ti gba Islam ẹ̀jẹ̀ ni Ọlọ́run fẹ́ sí lára ló bá gba Islam ó wá pẹ́ ó wá kí Ànábì ìjọ kan ó tẹ̀lé àwọn mùsùlùmí wá toró náà ti di mùsùlùmí Ànábì wá rí Ànábì ní anta Wahash ìwọ ló ń jẹ́ Wahash ọkùnrin yẹn ní kultu naam I said yes èmi ni mo ń jẹ́ Wahash Ànábì tó wá bi léèrè ìwọ ló pa Sayyidina Hamza ó ní tó báwọn yẹn ṣe fún yín ní ròyìn yẹn bẹ́ẹ̀ náà lórí mi ìgbà ìmọ̀ kan ní Ànábì wá dákẹ́ lọ Ànábì wá sọ nǹkan kan Ànábì ní ya Wahash fàálì tastati an tagiba wajhaka anni ali tastati an tagiba wajhaka anni. Could you do me a favor Wahash ntó bàjẹ́ ti bàjẹ́ ẹni tí kú rẹ̀ bà mí nú jẹ́ jù láyé ó lẹ́ni tó pa mo ti foríjì ọ́ mo ti yọ́nú sí ọ Ọlọ́run náà ti foríjì ọ́ àmọ́ ó so lè ṣe fẹ́fọ̀ kan fún mi má jẹ́ kí n máa rí fèsì ẹ̀ láàrin àwọn èèyàn dákun tó bá rí pé mo fẹ́ wẹ̀yìn tètè gbójú yẹn sẹ́gbẹ́ kan rírí fèsì ẹ̀ ń mú mi rántí ikú ọmọ ìyá mi ẹ bà mí nú jẹ́ àmọ́ kò sí nǹkan kan tí ń ṣe fún ẹ al Islamu yadumu ma qabla ó ti gba Islam gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kọjá yẹn ti lọ àmọ́ mo gbójú ẹ̀ pamọ́ fún mi ètò mi pa náà lè forgive ká má forget a lè foríjì yín ká tó jọ máa ṣe á kàn wà careful ni ọ̀kan nù nǹkan tọ́lọ́run fi yọ mí nínú gbogbo fìtínà ayé yìí ni pé mi ò láṣìírí ẹni ó bá mọ̀ mí ó lè wọ yàrá tí mo ti ń sùn kò sí nǹkan kan tí mo ní tó jásìírí mi ò dẹ̀ kí n ṣe díìlì pẹ̀lẹ́ èèyàn má jẹ́ àgbọ́ mi ò kí n ṣe pẹ̀lẹ́ anybody láyé ló fà á tẹ́nìkan bá ń wọ̀nù mi ẹ bó bá ń bá lágbájá rìn yóò ṣe kinní kan nígbà tí ń láṣìírí bú kan kí ló fẹ́ gbé jáde ẹni ọ̀dọ̀ tí ju bó ṣe yẹ lọ lẹ́rú lè máa bà mi ò ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí mi ọ̀dọ̀ tí ju ẹgbẹ́ lọ gbogbo wa lọ́lọ́run pè lẹ́lẹ́ṣẹ̀
nítorí náà làmá àfàòtù wọ́lọ́mọ́ àbídí àdáde. tí mo bá ti forí jiyàn èmi kì í tún jiyàn sọ́kàn mọ́ àrò àtúnáfúsíyà mi ni àmìlẹ̀ àdáwà sí. má fira mi lọ́kàn balẹ̀ àtúnáfúsíyà mi àmìlẹ̀ àdáwà sí. má fira níbi kí n máa ètì àwọn èèyàn. ní wáyé àdúwí Imam Shafi ló wí bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbé òfin ṣẹ̀ríà kalẹ̀ ó ní ìní wáyé àdúwí ìdàrú yàtì tí ń bá rí ẹni tí ń bayé mi jẹ́ tí ń dà mí lógun lẹ́yìn ìgbà tó ti tọrọ àforíjì. lè adìfẹ́ ṣàrọ̀ ní tó bá kí mi tó bá ṣe mú bọ̀ tó bá ní salam aleikum èmi ni màá kọ́kọ́ dá lóhùn pé wa aleikum salam màá rẹ́rìn lè adìfẹ́ á ní láti lè tètè tí aburú ẹ̀ dànù pẹ̀lú kíkí tí mo kí. wọ́n mú bí irú bí sọ̀rọ̀ yìí ń sáàmì abọ́gọ́dù ẹni tí mo ń bínú sí tí mo mọ̀ pé n tó ṣe mi ọ̀gbàgbé inú ń bí mi tí mo bá pàdé ẹ̀ màá wá rẹ́rìn ọ̀mì mi pàdé ẹ̀. kánàmẹ́ kọ́dí àṣà kọ́dí bèèrè nígbà tó jẹ́ pé ìfẹ́ rẹ̀ ti fẹ́ pa mí torí mi ìfẹ́ kó tó kàdánwò wá bá mi mọ́ kọ́dí bèèrè máa tẹ̀síwájú. anásùdá wàdáwà òun náà sì kórèkò wàfí ti sáàlì mú kọ́tí ò lè máa wá dáàtì wàfí ti sáàlì mú kọ́tí ò lè máa wá dáàtì. tá a bá foríjì wọn náà tán tá a bá fẹ́ pàdé rẹ̀ tá a bá ń wà kẹ́ẹ̀fù ànábì náà wà kẹ́ẹ̀fù fún wàhásù alẹ́ ní tá a fi jọ àfijá ànábì kan ní. wàdáwà òun náà sì kórèkò anásù dáhùn àìsàn làwọn èèyàn láyé. anásù dáhùn. ara àwọn èèyàn kìkì àìdá ni. wàdáwà àwọn aláburú ẹ̀dá pọ̀ láyé. wàdáwà náà sì kórèkò mọ́. ẹni tí ó sọ ẹ́ di ẹni tí ó gbé fáírọ̀sì ara àwọn èèyàn ni kó o máa súnmọ́ wọn. mo bọ̀ bákẹ́ ògbà góòlù ọba súnmọ́ gbogbo àwọn tí òṣèlè yìí ṣẹlẹ̀ sí bí wọ́n ò tiẹ̀ rí mi fín bí wọ́n ò tiẹ̀ kàn mí lábùkù kò lè tó lẹ́fù yìí. wàdáhùn náà sì kúrúbù òun bó bá ti súnmọ́ àwọn èèyàn wọ́n á kó àìsàn rẹ̀. wàdáhùn náà sì kórèkò mọ́. wàfí ti sáàlì mú kọ́tí ò lè máa wá dáàtì wàfí ti sáàlì mú kọ́tí ò lè máa wá dáàtì. tó bá fẹ́ sinmi láyé nífẹ̀ẹ́ ọ̀tá rẹ̀ mọ́ níbà. nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ mọ́ níbà bínú ọ̀tá rẹ̀ mọ́ níbà. ọ̀tá lè dọ̀rẹ́ lọ́la o ọ̀rẹ́ lè dọ̀tá lọ́la ẹ̀yin tí àjọ lọ́rọ̀ lẹ́nìí ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi alukur'ani bẹ̀ yín mo fi islam bẹ̀ yín ẹ má jẹ́ ká embarrass islam mọ́ lórí íńtánẹ́ẹ̀tì eléyìí tẹ̀ ń búlí àwọn èèyàn kò tà mọ́ ẹ̀rí pé àwọn èèyàn kì í bíi tìgbà kan táwọn èèyàn máa ń bá yín share máa bá yín kọ́mẹ̀ntì burúkú àwọn èèyàn yín nìkan ló kù ń bẹ̀ ẹ má jẹ́ kọjá òtúkà ẹ tó tú bá tán ẹ pààyẹtì ètò ẹ ti rí ń bẹ náà ti tó ẹ má jẹ́ kí òwe tírípù kan ètò lè ọ̀sẹ̀ mọ́ yẹn lára ẹ jẹ́ kájọ filẹ̀ Yorùbá láyà balẹ̀ ẹ jẹ́ kájọ progress ẹ jẹ́ kájọ foríjìnra wa kí bàbá wa mùdírù ọgbọ́pọ̀ kan nù yín fẹ́ wọlé wá bá àwọn kí inú bàbá ó dùn kí bàbá ó ní ọmọ mi ló dé òun bó ṣe yẹ kó rí nìyẹn bàbá mi Muyideen Ajani Bello Sultanul Wa'izin kí bàbá alájà ní kórí kan nù yín kó fẹ́ wá kí wọn nílé kí bàbá ó ní ẹ bá ń pa ewúrẹ́ ọ̀kan nínú àwọn ọmọ mi ń bọ̀ ń tà fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. kákẹ́ ògbà gold kórí pé kan nù yín ó fẹ́ wá kí wọn nílé kákẹ́ ògbà gold ó ní ẹ wo gbogbo oúnjẹ tó dùn ẹ bá mi pèsè ẹ pa odidi màálù fẹ́yàn méjì bá lẹ́bí Ibrahim ṣe nítorí yẹ kó ṣẹlẹ̀ nìyẹn kémi ọwọ́ akínyín nílé kẹ láàfáà kí ó gba góòlù lóde kẹ tọ́jú ilé kẹ tọ́jú ọ̀nà bó ṣe yẹ kó rí nìyẹn bísínẹ́sì tèmi ó jọ mí ìtẹ̀yìn náà ṣẹ̀ṣẹ̀ ń ṣe kẹ pè mí pé àfáà kí ó gba góòlù mo rí bísínẹ́sì kan ẹ̀rọ owó gidi ń bẹ̀ o
èmi náà ní kí n láàdá tó bẹ́ẹ̀ èyí tẹ́ fi lọ̀ mí ń jọ sí tí mo ní mi ò ṣe èmi kì í jẹ oúnjẹ ìwòsí ni mo fi ní mi ṣe bíjà bá parí bó ló gbé fún èmi gangan wà bọ́ pé ọ̀rẹ́ wa wá ọjà wo ló wà nílẹ̀ níbo lowó ti jáde lẹ́yìn kásìn lọ́n ká wá bí tá a ti rówó ni bó ṣe yẹ kájọ ṣe ni. anẹ́sùdẹ́ wàdẹ́ nẹ́ẹ̀sì kórè bò mọ́. kọkàn lọmọ wọ̀lú jìgàn sàmọ́ sangudu kó ní mo fẹ́ dé lòbù lọ́dọ̀ ọ̀rẹ́ mi kódà máa sun ọjọ́ méjì ń bẹ̀ ní tó yẹ kó ṣẹlẹ̀ nù kánú wọ́ọ̀dọ̀ dùn ṣẹ́rí tá a bá ní bá a ṣe jọ ṣẹra wa tó láàmú wa dìtámì pé ó dìgbà tẹ́mi náà bá ṣe ń gbò padà à ní parí ìjà ẹ jẹ́ àgbàgbé gbogbo tá a jọ ṣe fúnra wa ẹ jẹ́ àfọ̀gó rẹ̀ bẹ̀tẹ̀ jẹ́ àjọ tọwọ́ bọ̀wé àdéhùn. anẹ́sùdá a ní faranira wa mọ́. wàdẹ́ nẹ́ẹ̀sì kórè bò mọ́. kí bàbá Bàrígà kó wọ̀lú Èkó kó ní ẹgbọ́ mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi bàbá Àbèjì tí ń bẹ ní Belfast ọ̀dọ̀ rẹ̀ ní sùn lónìí bó ṣe yẹ orí nìyẹn. anẹ́sùdá kí Ustaz Jamiu Adégúnwà kó ní mo fẹ́ ṣe ìnáwó ẹ bá mi pe ọ̀rẹ́ mi nílò òbú òun ni mo fi ṣalága àjọ bó ṣe jẹ kó rí nù ìjà yóò parí kó àlejà lọ títí láì. wàdẹ́ nẹ́ẹ̀sì kórè bò mọ́. kí bàbá wa Mùdírù wọ́n fẹ́ ṣe nǹkan rẹ̀ báwọn ṣe máa ṣe nǹkan oríire ní gbogbo ìgbà kí gbogbo wọn wá lọ bẹ̀ ká wá jókòó lọ́tún ká jókòó lósì kódà bí bàbá bá fẹ́ ṣe mistake ń gbà mí àwọn aláṣọ pé bá mi àǹkùnlà báyìí ni torí kò sẹ́ni tó kọjá àṣìṣe ànábì kan ṣe mistake fúnra Ọlọ́run ló sọ fún ànábì pé imma yatasagannaka mina shaitanu nashgu fasta'inz billah tó bá fẹ́ ka Kùránì tó bá ṣe mistake máa ṣàwùsù billahi kò sẹ́ni Sátánì ò lè dánwò bàbá ni Mùdírù Markaz ṣàìtọ́nù ò ní gbà yín mú gbà kan lábàríkà rẹ̀. wàdẹ́ nẹ́ẹ̀sì kórè bò mọ́. wọ́n fi ti sàlẹ̀ mú kọ́tí ò lè mọ̀ wá dáàtì wà fi ti sàlẹ̀ mú kọ́tí ò lè mọ̀ wá dáàtì. ẹ̀yin aláyọ̀nù sọ ẹ máa múra ìjà yìí ti fẹ́ parí mo mọ nǹkan tí mo rí tí mo fi sọ pé ìjà yìí ti fẹ́ parí ìjà ó parí yóò wá gba alápẹpẹ lójú gbogbo ẹ̀yin aláyọ̀nù sọ gbogbo alájọ á fàbọ̀ báyìí anásùdá wàdẹ́ nẹ́ẹ̀sì kórè bò mọ́. wá tọwọ́ bọ̀wé àdéhùn bẹ́yìn ṣe ṣe fún bàbá Jákèmọ́lù bẹ́ẹ̀ ṣe ṣe fún àfa Yẹsẹ̀ Àlùnákà ẹ̀yin náà tọwọ́ bọ̀wé àdéhùn. anẹ́sùdá ọwọ́ ń ta béèrè ní ta béèrè yóò pọ̀ ju ẹ̀yin náà ti ṣe kò pọ̀ ju ẹjẹ́ àjọ sọ̀rẹ́ ẹjẹ́ àjọ gbé Islam lárugẹ ẹjẹ́ àjọ sọ̀rẹ́ ẹ dákun ẹ má jà búra wa mọ́ ẹ má jà ṣépè fúnra wa mọ́ ẹ má jà tún àṣírí ara wa mọ́ ẹ má jà fabricate rọmọra wa mọ́ ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi bàbá ẹnì kọ̀ọ̀kan wá bẹ̀ wá mo fi ìyá ẹnì kọ̀ọ̀kan wá bẹ̀ wá ẹ já corporate. wọ́n fi ti bẹ́ẹ̀ bá lè sáyìn ìwé ẹ lọ ọ̀dọ̀ bàbá Mùdírù Markaz ẹni tí bàbá ó forí jìyìn tí bàbá bá sọ wípé mo yọnu gbogbo wa yọnu yányán. wọ́n fi ti sàlẹ̀ mú kọ́tí ó lè máa wá dáàtì. ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá yàfó Olúwa. gbogbo rọ́bì Dr. Àìmọ̀ lábẹ́ bàbá President General ẹ kú múra oṣù tí a fẹ́ wọ̀ yìí náà ni rọ́bì Dr. Àìmọ̀ pẹ̀lú ọmọ wọn Ittihadul Wa'izin àjọ fẹ́ ṣe conference Ọlọ́run ó jẹ́ kíjà yìí ti parí kó jẹ́ pé gbogbo ẹ̀yin náà lájọ wà bẹ́ẹ̀ kó kéré nù tọ́lọ̀ ń lè ṣe á ṣe conference gbogbo ọba mùsùlùmí pátá nílẹ̀ Yorùbá gbogbo wa pàdé lọ́dọ̀ bàbá wa Àwùjalẹ̀ àlùjọ mẹ́ta ń bẹ gbogbo ọba tí wọ́n jẹ́ mùsùlùmí gbogbo àfáà yanyan gbogbo ìmáàmù ilẹ̀ Yorùbá ìmáàmù ìlú ìmáàmù rátìbí gbogbo wa jọ fẹ́ pàdé bẹ̀ á wá lu ọjọ́ mẹ́ta fún summit yẹn bàbá wa Àwùjalẹ̀ ó gba gbogbo wa lálejò bàbá Mùdírù Markaz ó jókòó bàbá mi Muyideen Bello wà ńbẹ̀
gbogbo àfáà ńlá fẹ́ kájọ wá kájọ wo kí ni solution sí àlàáfíà Islam ilẹ̀ Yorùbá kì í ṣe láti dìtẹ̀mẹ́ anybody kákan wo kí ni way out bó la ṣe ní kọlu àwọn Christian mọ́ bó làwọn traditionalists ò ṣe ní kọlu wa kí ni way forward bí n pè mí ni mo jẹ́ ni mo head committee media ló jẹ́ kí n máa wí jáde kí ni yẹn sì kú bí oṣù kan ó dín díẹ̀ lẹ́nìí nílùú Ìjẹ̀bú Òde pẹ̀lú ògo Ọlọ́run lọ́dọ̀ bàbá wa Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kọ́lọ́n jẹ́ kẹ́mi wọn ogun bàbá Mudiru Markaz ọjọ́ oríire lọ́lọ́run ṣe fún gbogbo Islam ilẹ̀ Yorùbá gbogbo rọ́bì tátòlẹ̀ àhímà ọjọ́ oríire ni Ittihadul Wa'izin àti gbogbo àwọn umara ọbẹ̀rẹ̀ látòrí Professor Abdulkabir lẹ́kọ̀ọ́ Professor Paramọ́lẹ̀ Amiru wa lẹ́kọ̀ọ́ nù Professor Aminullah Amiru wa lẹ́kìtì Amiru Ittihad lẹ́kìtì ó fi dórí bàbá lágbàjì tòǹdó ṣéwú àgbà lóǹdó Amiru wa lóǹdó ó fi wá dọ́dọ̀ Ọlọ́run ló mẹ́rú ẹ̀ ọkùnrin Ọlọ́run Amiru wa lọ́sùn ó fi dọ́dọ̀ Àkíkí lẹ́gbàá stéètì mẹ́fẹ̀ẹ̀fà àti gbogbo wa lájọ wà ń bẹ̀ àjọ wa gbé yìí fún Islam kọ́lọ́run fi pọ́n wálé ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dáwọ́ pọ̀ we have thousands of acres of land tó sì wà fún títà a fẹ́ bẹ̀rẹ̀ promo kan lọ́sẹ̀ yìí a fẹ́ já owó wálẹ̀ lórí àwọn ilẹ̀ wa tètè apply kó lè bá àríra nínú ẹ̀ àjì 2025 ẹ tẹ̀lé wa lọ sí àjì àwọn èèyàn tí ń sanwó ìwọ náà tètè máa san díẹ̀díẹ̀ kó má bàa gara umrah December àjọ ń lọ ní àtẹ̀mí náà ẹjẹ́ àjọ lọ àdé Madina àdé Mecca àgbàbẹ̀dé Dubai àdé lo ọjọ́ 15 péré fún gbogbo ìrìn àjò yẹn tá a fi dé country méjì ìlú mẹ́ta Baitalatik ààrẹ làwà tá a ti lo January 1 kọ́lọ́hún ṣe nírọ̀rùn fún wa ẹni ń wọ̀pọ̀ ẹni ń wáyà matchmaking wa kì í ṣe léyìí tá a fi ń ba yé èèyàn jẹ́ àfẹnitáyé tí ẹ bá fẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ lókun ẹni ń wọ̀pọ̀ ẹni ń wáyà mọ́jẹ̀rà kalẹ̀ àwọn àṣeyọrí ni mo ti wí yẹn text message sí wa lórí 0057 81 81 80 I need a good husband I need a good wife ẹ̀yin tẹ́ ń bẹ labroad àwọn ọkùnrin ti pọ̀ ńlẹ̀ ààrẹ yín obìnrin o ẹ yọjú o ìgbà kan wà táwọn obìnrin pọ̀ bẹ̀tẹ̀ àwọn ọkùnrin ti fẹ́ wọn tán wọ́n ti wà nílé ara wọn ní UK ní US aráàlú òyìnbó ní faraàlú òyìnbó ará Nàìjíríà márùpọ̀ fẹ́ já pakọ́ wá gbégbá náà ọ̀dọ̀ wa o àfi tá a bá rí i pé ó ní reason ló kù la lè link ẹ̀ up tó bá ní reason tí ò bá ní reason tá a mọ̀ pọ̀ bẹ́ẹ̀ sìn mu ìwọ fẹ́ sá lọ ọ fẹ́ yọ àwálẹ̀ Nàìjíríà ọ fẹ́ jápa kí wọ́n sá lọ káwọ́ rí mẹ́ níbi 1000 naira per litre ó ń ṣeré lọ àjọ bẹ́ẹ̀ ni àjọ bẹ̀rẹ̀ ní àjọ finish ẹ̀ ni ọ̀ ń sá lọ bó lọ ń sá lọ ọ fẹ́ jápa lọ́wọ́ wá sáré wá pé sórí Ànábì Muhammad ẹ wá ń wo tọ́lọ́run ẹ wo tànábì mò ń lo jáàbù mò ń lo kíni aláàjọ ra epo 1000 litre yìí ni Ọlọ́run dẹ̀ jọ provide ẹ̀ fún wa ni ó sá lọ anywhere àjọ bẹ́ẹ̀ ni bákan náà ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Global Plus School ilé ẹ̀kọ́ wa lálùbáríkà sọ nílé kí ó tó dáa a sì ní àwọn àfáà tẹ́ ń kọ́ àwọn ọmọ ní memorization of the Holy Quran láti Borno ní láti gbà wọ́n wá tán dẹ̀ ń kọ́ àwọn ọmọ ní ìhà Quran gbogbo àwọn ọmọ náà Ọlọ́run jẹ́ wọ́n lálùbáríkà jù wá lọ 0057 81 81 80 0057 81 81 80 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.